Aláròyé máa wí o. èyí ni ìdí tí a ṣe ti ilé ìpolongo ìbò ààrẹ Tinubu pa nípínlẹ̀ Abia. Alex Otti. Gómìnà ìpínlẹ̀ Abia Alex Otti ti bẹnu àtẹ́ lu ẹ̀sùn táwọn ará ìlú kan, pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ ààrẹ Tinubu, fi kàn án lórí bíjọba ìpínlẹ̀ náà ṣe ti ilé ìpolongo ìbò ààrẹ tó wà lágbègbè Ojike nílùú Umuahia nípínlẹ̀ Abia pa pátápátá láìpẹ́ yìí. Ọjọ́ Ajé Monday, ọjọ́ 24 oṣù kọkànlá ọdún yìí ni ẹ̀ka iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ náà kan tó ń rí sọ́rọ̀ ilé kíkọ́ àti àyíká ti ilé ìpolongo ìbò ààrẹ Tinubu pa nítorí tí wọ́n fẹ̀sùn kàn wọ́n wípé wọn kò tẹ̀lé òfin àyíká nípínlẹ̀ náà. Alukoro ètò ìròyìn fún gómìnà Ukoha fìdí rẹ̀ múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́rú Wednesday, ọjọ́ 25 oṣù kọkànlá ọdún yìí pé bíjọba ìpínlẹ̀ náà ṣe ti ilé ìpolongo ìbò ààrẹ pa kì í ṣe nípa ti ọ̀rọ̀ òṣèlú tàbí bákan bí kò ṣe nítorí kí nǹkan lè máa lọ déédé láàrin ìlú. Nínú àtẹ̀jáde kan tí wọ́n fi síta ni wọ́n ti ṣàlàyé báyìí pé ẹ̀ka iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Abia tí wọ́n rí sọ́rọ̀ ilé kíkọ́ àti àyíká nípínlẹ̀ náà ni wọ́n lọ káàkiri láti ti àwọn ilé tí wọn kò tẹ̀lé àṣẹ àti ìlànà ilé kíkọ́ nípínlẹ̀ náà pa. Kì í ṣe pé ó ní ọ̀rọ̀ òṣèlú nínú, ṣùgbọ́n a fẹ́ kí nǹkan lọ déédé láàrin ìlú wa ni. Kì í ṣe ilé ìpolongo ìbò ààrẹ Tinubu nìkan ni wọ́n ti pa pátápátá o, kò yọ ẹnikẹ́ni sílẹ̀. Ṣùgbọ́n ìjọba ìpínlẹ̀ náà ti pàṣẹ pé kí wọ́n lọ ṣí ilé ìpolongo ìbò ààrẹ sílẹ̀ lẹ́yìn tí igbákejì olórí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ náà, Honorable Benjamin Kalu, ti lọ rí àwọn tó yẹ kí wọ́n rí nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.